èmi yóò gbé ojú mi onísàbẹ̀ ni èmi gbójú mi sórí òkè wọn níbo ni ìrànlọ́wọ́ mi ti wá ìrànlọ́wọ́ mi ti wọ́n Olúwa wá ẹni tó dá ọ̀run ayé òun kì yóò jẹ́ kí ẹsẹ̀ mi kí ó yẹ kò ní jẹ́ kí ẹsẹ̀ tiẹ̀ náà kó yẹ lọ́dún yìí ẹni tí ń pa Ísírẹ́lì mi kì í tó gbé ẹni tí ń pa Ísírẹ́lì mọ́ kì í sùn bẹ́ẹ̀ ni kì í tó gbé Olúwa ni olùpamọ́ mi Olúwa ni òjìji mi ní ọwọ́ ọ̀tún mi àtẹ̀mí àti ẹnu ọdún tuntun yìí òrùn kì yóò pa wá ní ìgbà ọ̀sán bẹ́ẹ̀ ni òṣùpá ní ìgbà ooru Olúwa yóò pa wá mọ́ kúrò nínú ibi gbogbo yóò pa lọ àti ààbò èmi àti ẹmọ́ àtàwọn ibi wa gbogbo láti ìgbà ìlọ àti títí láéláé sọpá mi èmi yóò gbé ojú mi sórí òkè wọ̀nì ibo ni ìrànlọ́wọ́ mi yóò àti wá ìrànlọ́wọ́ mi yóò tán láolúwa tí ó dá ọ̀run òun ayé pariwo ìrànlọ́wọ́ mi látọ̀dọ̀ rẹ ní Olúwa ọba tó dá ọ̀run ayé ràn mí lọ́wọ́ Olúwa ràn mí lọ́wọ́ ó máa rẹ̀ mí àti ẹ lọ́wọ́ lọ́dún a máa ṣàṣeyọrí tó lógo ní gbogbo ìkóríta ní gbogbo àdúgbò gbọ̀nà òun kì yóò jẹ́ kí ẹsẹ̀ mi kò yẹ ẹni tí pa mí mọ́ kì í torí pé bẹ́ẹ̀ ni kì í sùn rárá ò jájọ kọ́ ìrànlọ́wọ́ mi látọ̀dọ̀ rẹ ní Olúwa ọba tó dá ọ̀run ayé ràn mí lọ́wọ́ Olúwa ràn mí lọ́wọ́ ìrànlọ́wọ́ aláìní ràn mí lọ́wọ́ o Jésù ìwọ ni ìrànlọ́wọ́ aláìní ràn mí lọ́wọ́ o ìwọ nìkan ni mo ní láyé àti lọ́run ẹni bá ti ní ọ ò Jésù ó ti lóhun gbogbo ìrànlọ́wọ́ aláìní ràn mí lọ́wọ́ bàbá bàbá wá ràn mí lọ́wọ́ ó ní láti ràn mí lọ́wọ́ dandan ni níwọ̀n ìgbà tí kò lẹ́ lómìíràn ó ní láti ràn mí lọ́wọ́ dandan ni òkè wo lárọ̀ mi lè gùn tá ò bá gbé Jésù ìwọ lọ́ba tí ń dáṣọ fún ni látúpa láró dáṣọ ẹ̀yì bòmí dáṣọ ẹ̀yẹ bòmí dáṣọ ọlá bòmí dáṣọ ògo bòmí dáṣọ ọrọ̀ bòmí dáṣọ ọmọ bòmí dáṣọ bo ìhòòhò mi gbogbo bí tí ayé ti fẹ́ kémi àti ẹ̀ṣẹ̀ sí lọ́dún yìí ó máa di ayọ̀ àti ògo àti ẹ̀yẹ fún wa dípò ẹ̀sín ayẹyẹ la máa ṣe a máa dẹni ọlá a máa dẹni iyì a máa dẹni ẹ̀yẹ Ọlọ́run máa ṣe ayé mi